Ó mà ṣe o. Ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ilẹ̀ Yorùbá àìlójútì ń dà wọ́n láàmú. Tó bá jẹ́ pé wọ́n lójútì ni, irú àsìkò tá a wà yìí, ó yẹ wọ́n lọ jókòó síbì kan, wọ́n máa ronú pé kí ní ń ṣẹlẹ̀ gan-an. Kí ló dé tí ó jẹ́ pé orúkọ àwọn ní ń wà nídìí gbogbo nǹkan aburú? Kí ló dé tí wọ́n ń pe àwọn nǹkan aburú tí wọ́n ń kì í mọ́ àwọn àfáà láa? Kí ló jẹ́ kí n sọ̀rọ̀ ni pé bàbá Mufti àgbà Sheikh Daud Ìmọ̀ràn-Mọ́láasán, k'Ọlọ́run Ọba kó bá jẹ́ kẹ́mi wọn ó gùn, kó bá ní fìṣọ́ ẹ̀ ṣọ́ wọn, kó má jẹ́ aburú ó ṣe wọ́n àti gbogbo àwọn àfáà dáadáa nílẹ̀ Yorùbá tí wọ́n dúró lórí kí l'Ọlọ́run sọ, kí l'Ànábì sọ, tí wọn ò sì ba ẹ̀sìn jẹ́, tí wọn ò ba àwùjọ jẹ́. K'Ọlọ́run Ọba kó jẹ́ k'àdúrà wọn kó rí bẹ́ẹ̀ fún gbogbo wọn. Bàbá yìí lọ, bàbá tí ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ sí nílùú Ìwó, níbi tí ọmọ kan ti fẹ́ fún bàbá kan lọ́rùn, ó fẹ́ hàn wọ́n lémọ̀. Bàbá Mufti àgbà Sheikh Daud Ìmọ̀ràn-Mọ́láasán gbéra wọn lọ síbẹ̀. A sì fi fọ́nrán yìí síta pé káwọn èèyàn ó rí pé n tó ṣẹlẹ̀ rèé o, gẹ́gẹ́ bí ó ṣe jẹ́ pé orí ìkànnì náà ni a ti ń fi tó àwọn èèyàn létí bí ṣe ń lọ lórí ọ̀rọ̀ bàbá náà. N tó wá ṣe á lè mọ̀ ni pé làákàyè ọ̀pọ̀lọpọ̀ wá sọnù torí ìlara, ìmọ̀tara ẹni nìkan. Wọ́n wá ń kọkọkúkọ sórí ojú òpó ìtàkùrọ̀sọ ní comment section bóyá kinní kan. Ẹlòmíì ò tiẹ̀ rántí pé wọ́n fẹ́ ṣẹnìkan jàǹbá ni bàbá Mufti àgbà lọ ṣàbẹ̀wò wọn pẹ̀lú àwọn ìgbésẹ̀ tí wọ́n ti gbé lábẹ́nú tí ò hàn ta. Ẹ máa wòran o, irú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí, irú ẹ̀ ṣẹlẹ̀ ńbàdàn ńbẹ̀ o. Ó ṣẹlẹ̀ ńbàdàn o, ìmáàmù mọ́sálásí ni o, ló ṣẹlẹ̀ sí ńbàdàn o, tí àfáà wa, àfáà Ayénígbà, àfáà Ridwan Ayénígbà tí wọ́n gbé, tí wọ́n sì ń pariwo tantantan pé bàbá àfáà ìmáàmù need ìrànlọ́wọ́, ìmáàmù need ìrànlọ́wọ́, ìmáàmù need ìrànlọ́wọ́. Bàbá tí ọmọ yahoo fẹ́ fún lọ́rùn pa níwòyí náà, adelé ìmáàmù làwọn náà o. Níbi ìwádìí tá a ṣe o, adelé ìmáàmù ni o. Àwọn kan sì pera wọn ní League of Imam and Alpha. Ẹ sì jókòó sínú ibì kan, ẹlẹ́yin lọ yan Mufti kan. Ojú ò tiẹ̀ wá tì wọ́n. Gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wá kóra wọn jọ́bẹ̀ tẹ́ bá lọ wò wọ́n dáadáa, inú wọn àwùjọ yìí náà ni àwọn tí wọ́n máa ń fẹ̀sùn kàn pé wọ́n ń ṣe oògùn owó fáwọn èèyàn, tí wọ́n ń ṣe ọṣẹ, tí wọ́n ń ṣe gàngàn fáwọn èèyàn, tí wọ́n ń ba àwùjọ mùsùlùmí lójú jẹ́, àwùjọ yìí náà ni wọ́n pọ̀ sí. K'Ọlọ́run Ọba Elédùà kó ṣàforíjì ni. Kódà ìkan wà tí ń ṣe kúbẹ́kúbẹ́ káàkiri báyìí tí mo mọ̀ dáadáa, tèmi gan dámọ̀, tí ń ṣe ọṣẹ fáwọn ọmọ ọlọ́mọ, tí ń ṣe ọṣẹ fáwọn ọmọ tí wọ́n ń pè ní àwọn ọmọ yahoo, tí ò retí àtúnbọ̀tán. Ó ló sì gbé gbohùngbohùn sẹ́nu, yóò mọ pé lábá, yóò mọ ṣe wàásù láwùjọ yìí náà ni. Ìmáàmù tí àwọn ọlọ́dẹ fọ́ lójú ńbàdàn, tí wọ́n dáná sí lábẹ́ láìṣẹran àsun. Gbogbo àwọn àfáà ni ẹ wo ètò lórí kíní àfáà Ridwan Ayénígbà. Ẹ̀yin League of Imam and Alpha, ẹ wà ní Ìbàdàn, kóra yín jọ kẹ́ ẹ lọ ṣàbẹ̀wò sí ẹni yìí. Mufti yín tẹ́ lẹ́yìn náà, tí kọ̀rọ̀ yàrá tẹ́ lẹ́yìn, Mufti orí fíìdì tẹ́ yẹn. Ṣètò kankan pé kí wọ́n tiẹ̀ lọ wo àfáà yìí nítòótọ́. Kẹ́ ẹ lọ pé àfáà tí ẹni wọ́n fọ́ lójú, tí wọ́n dáná sí lábẹ́, kí ló fà á, kí ló ṣẹlẹ̀, ẹ̀ sì wádìí kankan. Gbogbo nǹkan lọ̀gbun ò níbi tòórùn kọ̀ mọ́ jẹ́rìí àwọn onígbàgbọ́ Christian. Kódà kò bá jẹ́ pé ẹni ló jẹ̀bi, wọ́n kọ́kọ́ ṣèwádìí, nígbà tán bá fìdí òdodo múlẹ̀ tán, wọ́n ṣẹ̀ wá mọ ibi tí wọ́n ìgbésẹ̀ tí wọ́n gbé lórí ẹ̀. Ẹ̀yin ò tiẹ̀ wá gbìyànjú kankan. Ìgbésí ayé àwọn mùsùlùmí tí ń kírun lábẹ́ yín kò kàn yín. Bóò làwọn mùsùlùmí ṣe rí láwùjọ kò kàn yín. N tó kàn yín ni pé ọjọ́ tí wọ́n bá bí ẹ sáyé, kẹ́ ẹ lọ ibi súná ọmọ, kẹ́ ẹ jókòó, kẹ́ ẹ sì pínwó, kẹ́ ẹ tún já sówó ńbẹ̀, kẹ́ ẹ tún bojú agbójé, kẹ́ ẹ balẹ̀ jẹ́. Níjọ́ tí ó bá tún jáde láyé náà, kẹ́ ẹ tún ta tẹ́ǹtì, kẹ́ ẹ tún jókòó, kẹ́ ẹ tún gbowó. N tó kàn yín lásán nù. Gbogbo ìyókù bí ó ṣe jẹ́ èèyàn, nígbà tí bí ó ṣe jẹ́ èèyàn, bí ó ṣe wúlò fẹ́sìn, bí ó ṣe ní sábúrú lọ, bí aburú ò ṣe ní kàn, kò ní kàn yín. Tó bá larí tó dààmú tó ṣe gbogbo ẹ̀ tó wá jẹ́ èèyàn tán, ẹ̀ tán wá fẹ́ lúgọ sí lábẹ́. Torí ẹ̀ ló fi jẹ́ pé ẹnu ẹ̀yin àfáà kò ká àwọn tí wọ́n alásùnmọ́ yín, kò ká ẹnu ẹ̀yin ìmáàmù, kò ká àwọn tí ń kírun lẹ́yìn, torí pé kí ni nípa kankan tẹ́ ẹ kó níbi ìdàgbàsókè ìgbésí ayé wọn. Bàbá tí wọ́n fẹ́ fún lọ́rùn páńwé náà, adelé ìmáàmù ni o. Wọ́n ní ìmáàmù wọn ti wà l'Abidjan, adelé ìmáàmù ni o. Ṣé bá a ṣe á kéde tó àwọn League of Imam and Alpha,
ní wo àtàgbègbè ẹ̀ náà sáà náà mọ̀ kan náà gbọ́ pé nǹkan ṣe bàbá mélòó nínú wọn lọ́lọ́ wo bàbá yìí lé bàbá mufti àgbà Sheikh Daud Imam lásán tó wá gbéra wọ́n tó wá lọ nínú àwọn tá a pè nígbà tọ́rọ̀ ìdójú ẹ̀tàn tá à ń pè táwọn èèyàn ń pè pé ẹgbà wá o kíní kan nǹkan kan ṣẹlẹ̀ o bàbá mufti wà ń bẹ bàbá mufti yẹn pè bàbá wa Alwazir Sheikh Yakub Muhammad Abdulbaki Yakub Almagaji ọlọmọ bàbá Alwazir of Yorùbá land kọlọn jẹ́ kẹ́mi bàbá ogun wọ́n pe àwọn náà bàbá olúwo náà wọ́n pe àwọn náà tó fi wá dórí ẹbí àwọn bàbá ẹ̀ gangan tí wọ́n wá dá sí àtàwọn ọmọ wọn tí wọ́n jọ fọwọ́sowọ́pọ̀ tí ọ̀rọ̀ ìfi níyanjú pẹ̀lú òtítọ́ ọ̀nà táwọn agbófinró náà lò lórí ọ̀rọ̀ yìí tí ọ̀rọ̀ yóò fi dàrú tó fi níyanjú ẹ̀yin League of Norman and Alpha ẹ̀ wà nípa kankan tó bá jẹ́ pé àwọn tá à ń sọ ìyẹn náà wọ́n fi bàbá ilé wọn kọ tí ọ̀gbẹ́n sí tó ṣẹlẹ̀ sí bàbá yìí tí wọn ò dá sí táwa náà mọ̀ pé tantan níjọ́ tí bàbá yìí tó bá yàdọ̀ kan máa ṣe ọwọ́ àṣẹlẹ̀ ẹ̀ tí pèrò mọ́sáàsì tẹ̀tẹ̀lẹ̀ táwọn tó wá jẹ́ kìrìsìtẹ́nì àbórí kan tàbí oníṣẹ̀ṣẹ̀ àdéhùn àgbẹ̀ tán bá sùn bàbá yìí tí wọ́n ṣe tí wọ́n mọ́ bá wọn dá sí tí wọ́n yanjú ẹ̀ tí wọ́n tọ́jú wọn tí wọ́n fún wọn lówó tó wá gbọ́ pé bàbá yìí wá lọ ṣọ́ọ̀ṣì àdéhùn lọ bí ìṣẹ̀ṣẹ̀ kan ẹ wà bọ́ táyà máa wí kú wí pé kọ́lọ́mọ́jà á padà sí burú o ẹ̀yin àfáà tẹ́ ń tanra yín jẹ ẹ lọ yẹra yín wò nígbèsí ara ẹ nìkan táyà nínú ọ̀jẹ̀ kẹ́nu yín tọrọ mọ́ ní tó tún wá bá àánú tọ́jú ni pé gbogbo àwọn tí wọ́n mú pé wọ́n ṣe ọṣẹ burú àwọn nǹkan aburú fáwọn ọmọ ẹ̀ láti wá owó ó kọ àwọn àfáà náà lọ pọ̀ jù kódà ará àfáà tí wọ́n wá gbé títí kírun lọ́wọ́ ń gbé asámú tí ń kírun asámú lọ fáwọn èèyàn tí wọ́n wá gbé ará àfáà tí wọ́n wá gbé ará àfáà tí wọ́n mú tí wọ́n kórè èèyàn mọ́ lọ́wọ́ ará àfáà tí wọ́n mú pò ń lọ sọ̀sẹ̀ kódà lórí ọ̀rọ̀ ọmọ tí wọ́n mú kékeré kan wọ́n ní mú àfáà kan náà bó tilẹ̀ jẹ́ pé àgbọ̀ pé àfáà ń lo ṣe nǹkan tí sọ pé àfáà ń lo ṣe nǹkan tí ọmọ ṣe fún ṣùgbọ́n a gbọ́ pé ọmọ ìmọ̀ ìsọ̀gbọ́n àfáà yìí láti kéke kò sí orí pa pé ọmọ ẹ̀ súnmọ́ àfáà lára rẹ̀ títí tọ́mọ ẹ̀ fi wá débi pé ọwá ń lọ wà nǹkan aburú káàkiri èèyàn afẹ́ ronú ara yín wò ayé lásán lẹ̀ ń lé ànábì tẹ́ ń tẹ̀lé síbò ń ṣe ilé ayé mi ànẹ́sà sánà ó ní mo lágbára láti lè bẹ ọlọ́run ọba mi kó sọ di òkè wood kó sọ di wúrà fún mi ṣùgbọ́n wọn ò ní ṣe bẹ́ẹ̀ ó wù mí kí n bẹ lọ́hùn kí n yó lọ́jọ́ kan ebi ó pa mí lọ́jọ́ kan ó ní lọ́jọ́ tí n bá yó ń dúpẹ́ fọlọ́hùn níjọ́ tí ebi bá pa mí ń lè rásọ́ lọ́hùn pọ́lọ́hùn dákun ebi tí ń pa mí o ó fi jẹ́ pé gbogbo ìgbà ọmọ wa ní ọ̀ràn tí ọlọ́hùn ẹ̀yin àfáà wa ẹ lọ yí padà lọ ronú pìwàdà o kò lè ò lè gbé débi kankan tó gbé kí ni gbogbo tẹ̀ ń ṣe nísìnyí ẹ̀ jẹ̀jọ́ wájú ọlọ́hùn olú ọmọ Yorùbá ní ọwọ́ abúyan o pè é sákèésí ni o ẹ kú òǹdí ọ̀tẹ̀ ẹ kú òǹdí tẹ̀m̀bẹ̀lẹ̀kun ẹgbà pẹ̀lú ẹni tọ́lọ́run ṣe kí ni ẹgbà pẹ̀lú tọ́lọ́run gbà fún olórí ọ̀rọ̀ mufti gbogbo ẹni tẹ́ ń jẹnu yín yà mò ń padà bọ̀ àwọn àṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ bóyá ẹlẹ́tọ̀ àti yan mufti abẹ́ ẹlẹ́tọ̀ àti pé irú ẹwà wo lọ́wọ́ lára ẹni táyàn ní mufti gan àti pé ta lọ́lẹ́tọ̀ àti yan mufti mò ń padà bọ̀ lórí ẹ̀ tó bá ń kálukú ní kó sọ ọ̀ràn yín sẹ́kọ̀ọ́ kan ní ó dàbọ̀.